Nuwa Media. Ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn odi, ẹ káàbọ̀ sí ọ̀tun ètò kílẹ̀ rí sí fún ti òní. Kílẹ̀ rí sí ni ètò kan lórí èyí tí a ti jọ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn ohun kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí àwọn èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan. Èmi ni tiyín ní tòótọ́ olólùfẹ́ yín Aródú òjígọ̀bì, ọmọ wọn lówó òdùrú ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbó máa fẹ́ràn, ọmọ bá àríjẹ ọmọ láàgbélù ọmọ límẹ̀rí ọmọ àwà òṣùlé, ọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì. Láti ilé-iṣẹ́ Nuwa Media ni a ti máa ń gbé ètò kílẹ̀ rí sí wá fún yín. Ilé-iṣẹ́ tó máa ń fọn rere èdè, ẹ̀sìn, àṣà àti ìṣe Yorùbá ká ilé ká oko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa àti àwọn ọmọ wa tó ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Fún ti òní lórí ètò kílẹ̀ rí sí, mo lọ sọ́jà ni mo ní kí n lọ ra àwọn nǹkan kan àti àwọn nǹkan kan fún ìpalẹ̀mọ́ ẹ̀yẹ ìkẹyìn tí a fẹ́ ṣe fún bàbá mi. Ẹ kú ṣáà mọ̀ pé bàbá mi ṣẹ̀ṣẹ̀ papòdà ni. Ọjà ṣá ni mo wà ni mo ní kí n sinmi díẹ̀ torí mo ti rìn ó ti rẹ̀ mí. Mo bá ra omi tútù, mo ra àwọn ìpápánu pẹ́pẹ̀pẹ́ kan, mo bá jókòó pé kí n máa ṣe fàájì mi lọ o. Ibẹ̀ ni àwọn tó wà láàrin ọjà ti bẹ̀rẹ̀ sí ní wí oríṣiríṣi. Ẹ ṣáà ti mọ̀ bí ọjà ṣe máa ń rí. Bí ẹnìkan ṣe mú ọ̀rọ̀ dé ọ̀dọ̀ ẹni ẹ̀yí ọkùnrin ni. Ó ní ó fẹ́ ìyàwó ẹ̀ rẹwà. Wọ́n ti wá fẹ́ra wọn fún bí àwọn ọdún mẹ́ta. Ìyàwó ti bí ọmọ kejì ni wọ́n ń tọ́ lọ́wọ́. Ọmọ kejì yẹn dàbí ọmọ ọdún kan sí ọdún kan àti oṣù díẹ̀. Ìyàwó bá gbá tapárí ló bá ní òun ò ṣe mọ́. Mi ò mọ ohun tí wọ́n ló ṣẹlẹ̀, ló bá ṣàbá ọkọ ẹ̀ fa sùrùtù, ló bá fi ilé ọkọ sílẹ̀, ló já ọmọ méjèèjì ló já sílẹ̀ sí ọrùn ọkọ. Ọkọ gbìyànjú títí ó lọ bẹ̀ ọ̀tún ó lọ bẹ̀ òsì àwọn òbí ìyàwó ẹ̀. Ó ní kó bá òun bá a sọ̀rọ̀ tó lóun ò mọ ohun pàtó tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́. Wọ́n pe ìyàwó, wọ́n bí lẹ́jọ́, ìyàwó ò rí nǹkan kan wí. Ló pe eré lẹ́yìn bí ọdún mẹ́ta, ìyàwó bá lóun ti gbọ́, ló bá padà wá sílé ọkọ. Wọ́n tún ṣe bẹ́ẹ̀ ṣe bí ọdún mẹ́ta míì. Láàrin ọdún mẹ́ta yìí ó tún ti bí ọmọ kan, lọmọ bá di mẹ́ta. Kò pẹ́ tí ọmọ yìí ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún kejì, ìyàwó bá tún kí ẹrù mọ́lẹ̀, ló bá tún ní òun ò ṣe mọ́sẹ̀, ló bá tún kó rẹ̀, ló bá tún gbọ̀nà ibòmíì lọ, ló fi ọkọ sílẹ̀, ló bá já ọmọ mẹ́tẹ̀ẹ̀ta sílẹ̀ fún ọkọ ẹ̀. Ọkọ ẹ̀ wá dá ń gbé, ó dá ń fà á, ó rán ọmọ ẹ̀ lọ sí skul. Ọkọ ẹ̀ yóò fẹ́ ìyàwó mi o, kò sì lé obìnrin míì kiri. Ó ṣàǹtọ́jú àwọn ọmọ ẹ̀, wọ́n ń ṣe déédé, wọ́n ń lọ léèwé, wọ́n ń jẹ wọ́n mu. Ọkọ ẹ̀ dẹ̀ ń ṣiṣẹ́, Ọlọ́run fi èrè sí iṣẹ́ ọkọ. Ṣàìdédé bíi ọdún bíi márùn-ún lẹ́yìn tó ti lọ lẹ́lẹ́ǹkejì, ló bá bẹ̀rẹ̀ sí ní fi ọgbọ́n pé ọkọ ẹ̀ báwo lára ọmọ òun, báwo làwọn ọmọ òun ṣe ń ṣe. Lópin gbogbo ẹ̀ṣá ó fẹ́ padà wá sí ọ̀dọ̀ ọkọ ẹ̀ láì mọ̀ wípé àṣírí ti tú sí ọwọ́ ọkọ, wípé gbogbo lílọ tó ń lọ àṣeṣe ló ń lọ sí ilé ọkùnrin míì. A lọ ṣàbíyamọ lọ́hùn, tó bá ti ṣàbíyamọ táwọn ọmọ yẹn náà bá ti pé bí ọdún méjì, a padà wá sọ́dọ̀ ọkọ àárọ̀. A tún ṣe bí ọdún mẹ́ta mélòó kan lọ́dọ̀ ọkọ àárọ̀, a tún ṣí lọ sí ọ̀dọ̀ ọkọ ti ọ̀hún. Lélẹ́yìí tó fi wá ń bẹ ọkọ wípé òun fẹ́ padà wá yìí, ọkọ tí ó lọ tó lọ bímọ fún ìyẹn ó ti ṣàìsàn, àìsàn sì ti mú ẹ̀mí ẹ̀ lọ, kò wá síbi tó fẹ́ lọ mọ́. Ọjọ́ orí ò gbà fún láti máa rìn kiri. Ṣá obìnrin yìí ti di bí ọlọ́mọ bíi 8 sí 9. Ó fi 3 sílẹ̀ sọ́dọ̀ ọkọ ẹ̀, ó bí bíi 4 àbí 3 sí ọ̀dọ̀ ọkọ tọ̀hún. Ó wá ń pè, ó ń bẹ̀, ó ń lọ, ó ń bọ̀ wípé òun fẹ́ padà sí ọ̀dọ̀ ọkọ òun àárọ̀. Ẹjọ́ ẹ̀yin tèmi, ìbájẹ́yìn ni kí lẹ fẹ́ ṣe. Ohun gbogbo tí ẹ rí tẹ́ ẹ fẹ́ sọ sí èyí tí mo tún mú wá yìí, ẹ fi ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí ìtàkùn wa àbí lórí nọ́mbà wa àti ímeèlì wa gbogbo tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Ẹ̀yin ni tèmi, èmi ni tiyín. A tún máa pàdé láyọ̀ àti àlàáfíà láìpẹ́ jọjọ. Mi ò parúkọ dà, Aródú ni mò ń jẹ́, òjígọ̀bì, ọmọ wọn lówó òdùrú, ọmọ àwà òṣùlé, ọmọ bàbá kan omi tútù tí ń jó ní fàìfàì. Àlàáfíà o. Nuwa Media.